Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù Olè Ńlá apá kẹta. Ẹ̀yin olólùfẹ́ fíìmù Olè Ńlá ẹ tẹ subscribe button láti wo apá kẹta fíìmù náà. Ẹ má sọ pé mi ò sọ fún yín o, àǹfààní tẹ́ ò máa rí ni wípé a ó máa notify gbogbo àwọn subscribers wa tí apá kẹta fíìmù náà tí ó bá jáde o. Mo mọ̀ wípé àwọn tó ti wo apá kìíní àti apá kejì fíìmù náà mo mọ̀ pé wọn kò ní lè dúró láti wo apá kẹta fíìmù náà torí pé fíìmù náà ó dùn tó jẹ́ wípé ó dùn gidi gan, action wà nínú rẹ̀ gidi. Lónìí a máa sọ̀rọ̀ nípa ta ni òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù náà. Ní tèmi o, Olè Ńlá gangan fúnra rẹ̀ ni mo nífẹ̀ẹ́ sí jù. Ta ni ẹ̀yin nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù náà? Ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa ní ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lójú gbogbo wa ó máa rí, ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dìgbà.